Elégùṣì bó ṣe kú bó bá ṣẹyẹ. Kábíyèsí ẹbí tí a bá wọn dànù. Ṣẹ́rẹ́jú abẹ ẹni bá fọwọ́ pẹ̀lú abẹ abẹ àdòlúwa. Adémọ́lá mo jẹ́ fojú dábẹ́ Adémọ́lá Elégùṣì ó máa kú àdúrótì. Kábíyèsí ikúṣẹ́ ńlá Elégùṣì o Ìfàwùyí Démọ́lá Elégùṣì Dànsákì fọ́ọ̀mà. Kábíyèsí Démọ́lá Elégùṣì o lọ́sẹ̀ yìí tó kọjá Àyìndé Wàsíù o aṣọjọ́ bí Adémọ́lá Elégùṣì. Kábíyèsí òpó àtọ́ rẹ̀ ó dáká lẹ́ni lẹ́yìn o ọlọ́tọ̀ omi kí ẹ ọba olóòkú àdúrótì ọkọ̀ ara mi dẹ́sẹ̀ kí iná jù. Démọ́lá Elégùṣì o ọlá bàbá Sófì o owó bàbá Sẹ̀rínà ìrọ̀rùn ọlá bàbá Sábì o ọba Démọ́lá Elégùṣì Dànsákì Elégùṣì Adémọ́lá Kábíyèsí ikúṣẹ́ ńlá Démọ́lá Elégùṣì ọba nìkan tẹ́ ń jayé ọba bàbá Fábùyì lọ bàbá Fábùyì lọ bàbá Fábùyì lọ bàbá Fábùyì lọ Adémọ́lá Elégùṣì bàbá Fábùyì lọ ìgbà tí ń bàjẹ́ lórí ìlú gbèlú lọ ọmọ àríjọ ṣe bí ọba bàbá Fábùyì lọ bàbá Fábùyì lọ bàbá Fábùyì lọ bàbá Fábùyì lọ ọba Démọ́lá Elégùṣì bàbá Fábùyì lọ. yàgò lọ́nà Àgọ́ lọ́nà. yàgò lọ́nà Àgọ́ lọ́nà. ẹ jọ ẹni tí ò bá mọrú ẹ kó yàgò lọ́nà Àgọ́ lọ́nà. àgò tó bá mọ ohun tí mo ń wí ó fọmọ kékeré ìjọba ó fàgbà lò ó Kábíyèsí Elégùṣì Démọ́lá Ìfàwùyí gbogbo ara mo fi kí iye ọba Adémọ́lá Elégùṣì mi ọkọ lórí alábídé mi Ṣèkínà ọmọ nípa ikùn ló ní kí kíyàwó àwọn ọba láì mi àwọn chairman àwọn chairman wọn ní kí ọba Adémọ́lá kọmíṣánná ọ̀gbẹ́lẹ́bí Démọ́lá Kábíyèsí ikúṣẹ́ láyé Elégùṣì ọba Démọ́lá ọ̀rọ̀ bá tó dà kásọ̀ bá tó dà Elégùṣì ọ̀rọ̀ bá tó dà kásọ̀ bá tó dà ọmọ kékeré ó bọ́ sórí ọlá ó kó gbogbo Ẹlẹ́mọ́lá Kábíyèsí ọba Démọ́lá ó gbọ́ àkọ́ ẹ̀ bàbá mi ọba Àlàájì Sáìdì ní Adémọ́lá ó tún dúró ṣinṣin pẹ̀lú Ọlọ́run Sáìdì Démọ́lá ó fàkókò yìí kí ẹ Kábíyèsí happy birthday to you ẹ̀mí yín ẹ ṣe pọ̀ ọba Démọ́lá ọ̀pọ̀ àlàáfíà ní nínú ọlá o Kábíyèsí Adémọ́lá
Saidi Lekushi o. Ọba Adémọ́lá Saidi Lekushi o. Ọba Adémọ́lá Saidi Lekushi o. Ọba Adémọ́lá o. Saidi Lekushi o. Ikú ṣẹ̀dá o. Saidi Lekushi o. Ikú ṣẹ̀dá o. Saidi Lekushi o. Ikú ṣẹ̀dá o. Saidi Lekushi o. Ọba Adémọ́lá Saidi Lekushi o. kábíyèsí tún dárú fún mi abẹ́rẹ́ nǹkan Ọba Adémọ́lá Saidi Lekushi o. ó lọ́mọ ọba Yẹ̀kínní rí Yẹ̀kínní Lekushi o. ọmọ kábíyèsí ẹ̀nà Yẹ̀kínní Lekushi o. Ọba Adémọ́lá Saidi Lekushi o. Elégùṣì tó bára mú bí kí ẹ ò kábíyèsí Démọ́lá. Òṣèlú wọ́n náà wọ́n bá Yẹ̀kínní Elégùṣì bàbá kábíyèsí Saidi Elégùṣì Adémọ́lá Elégùṣì Òṣogbo. Ẹnìkan tó náwó ní owó ẹ̀dá òye mu wá ó lè sọ mu wá ó wẹ̀ wá ó lóun fẹ́ lórí fún kábíyèsí. Òṣèlú kérésì ó náwó orí fún kábíyèsí Elégùṣì ọba Adémọ́lá Adémọ́lá Saidi ọkọ̀ ṣẹ̀kí ara mi dé. Ẹni pé ó kú ọba ní nísìmí o ó dà fọwọ́ kan náà. Àníyàn fọwọ́ fọ́nà kì í ní sinmi o. Wèrèwèrè ní ijó kagoro. Ẹni pé ọlọ́mọdé tó wọ́ sókè. Ìwọ́n là ń kí. Ọba Adémọ́lá Elégùṣì káàrí ẹpẹ kó o pẹ́ fún wa o kó o pẹ́ fún wa adẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí n láti rí o. Àwọn kábíyèsí Adémọ́lá Elégùṣì ọba tó bá délé bá mi kí Jàgàbá mi Jàgàbá bọ́ọ̀bù mi. Ẹni bá mojú ògùn ló ń pabi nílé kábíyèsí tó ṣe bí òwe o. Òun lọ lọ́wọ́ tó ẹ̀ síwájú gangan o. Ọba Adémọ́lá Elégùṣì òun lọ lọ́wọ́ tó ẹ̀ síwájú gangan o. Jàgàbá ń bọ́ dùn. Ó bá délé bá mi kí Jàgàbá. His Excellency Bọ́lá Ahmed ọmọ Tinubu kò máa bá mi kí. Ẹni bá mojú ògùn ló pa mi nílé Ọba Adémọ́lá Elégùṣì. Òun gangan lọ lọ́wọ́ tó ẹ̀ síwájú. Kó tó bá sórí ọba o kó tó bá sórí ọba ó tún lórí ọba ọlọ́wọ́ kan ẹ̀ síwájú Jàgàbá bọ́ọ̀bù mi ọbẹ̀ Elégùṣì Démọ́lá onínúbínú bẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ lọ òye. Bó o bá délé bá mi kí olórí alábìnrin Sẹ̀kínátù kó máa bá mi kí dáadáa ó bá bá sí ìrìnà ìyá Démọ́lá onínúbínú bẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ lọ òye. Onínúbínú bẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ lọ ó bá ti báyà rí oko màsíkò ẹ̀ bẹ́ẹ̀ o. Adémọ́lá ẹ̀ṣin tàtàtàtà ó kú èèyàn rìnrìn ó sọnù aláwùrá bí máṣílábí ó ṣeun ẹ̀ Ọba Adémọ́lá ojú rẹ̀ ò ní ríbi nílé ayé bí ìrè lójú owó ní àwọn kábíyèsí ọlọ́tọ̀ mo kì í rẹ̀ wọ́n wáyọ̀ ọdún o. Ìyọ̀dún náà wá. Ajá tó dùn ún ẹ̀kọ́ Ṣé bá pa ìyọ̀dún? Ìyọ̀dún. ọlọ́wọ́ bá òun àtẹ̀lé ní máa yà ní ẹ́. Ifáwí ọmọ bó ti ṣe é ṣe sọ́wọ́ ẹ̀rú ẹ̀ tó dá. Kó máa bá mi sọ ẹ o, ọkọ̀ ara mi dé Ṣẹ̀kínà. Gbogbo ìlú Ìkàtẹ́ kò ní túká lórí rẹ o, á túbọ̀ máa pọ̀ sí Àmínà. Ó bá ní irú tójú ẹ lọ, kábíyèsí ó wà láàmú wọn kò dúró. Ọlọ́run tó tún wọlé àbábá rẹ o, Yẹ̀kínní Elégùṣì o. Ọlọ́run tó wọlé àbábá rẹ o, Yẹ̀kínní Elégùṣì o. ọba tó gbìyàn
ó fọ ìyọ́lẹ̀ fọmọ tó bí yẹ̀kíní Elégùṣì ọ̀rẹ́ kábíyèsí ilé ló wà máa yan fagbá aṣíwájú ọ̀rẹ́lọ́sìlọ́ Elégùṣì dé mọ́lá ìfáwí olú ọmọ lókè àìlè wá sí ìhù Elégùṣì dé mọ́lá ọba dé mọ́lá o ọbẹ̀ Elégùṣì ọba dé mọ́lá o dé mọ́lá ọbẹ̀ Elégùṣì ọba dé mọ́lá o dé mọ́lá ọbẹ̀ Elégùṣì ìfáwí ọbẹ̀ Elégùṣì kábíyèsí lóògbó atọ́ Elégùṣì ògbó atọ́. àwo kábíyèsí ọlọ́tọ̀ Ògbó atọ́. àwo ọlọ́tọ̀ọ̀tọ̀ àwo òrì Ògbó atọ́. àwo ọlọ́tọ̀ọ̀tọ̀ àwo òrì Elégùṣì ògbó atọ́. èyí tó wọ́n mi dé. Ìwọ là ń kí. rábàtà láì ẹ má ṣe bá mi wí. Thank you. Àtọ̀rí ṣe máa wọlé sáwọlé ọ̀làríwájú. Princess Ramota láì. Ọmọ kọ́rí ọ̀la oníbà mi máa wọlé ramọ́ramọ́. Alága máa wọlé mọ́ramọ́. Ọmọ bá Ramota láì máa wọlé ló ṣe. Ṣé àmà lọ́jọ́? Gbogbo ara mo fi kí ẹ. Bíbí rẹ gbogbo ara mo fi kí ẹ. Adéyínká Múrísíkù gbogbo ara mo fi kí ẹ. Ramota aláyé ni gbogbo ara mo fi kí ẹ ọmọ ń bá. Bíbí rẹ gbogbo ara mo fi kí ẹ. Ramota mi. Ramota mi. Ramota ọmọ kábíyèsí onígbà. Ramota mi. Ọmọ onígbà ẹkùn. Ṣé Ramota mi. Ṣọ́tájú síntò. Ramota mi. Àwọn tàbújá ní síntò. Ramota mi. Ṣọ́tájú síntò. Ramota mi. Ìyẹn nílùú Àbújá ní síntò. Ramota mi. Princess Ramota láì. Ramota ọmọ tó ní ìgbà ẹkùn. Ramota mi. Ọmọ tó ní ìgbà ẹkùn. Ramota mi. Ẹ̀gbọ́n chairperson Ramọ́ mo ní ìgbà ẹkùn. Ramota mi. Honorable Mohammed. Thank you. Ojo wẹ́líwẹ́lí mo ń bọ̀ wá o. Ìyá mi dáadáa, olú ọmọ ló ń kí ẹ ojo wẹ́líwẹ́lí. Mo wà lórí Ramota láì ọmọba. Ramota láì ọmọ tó nígbà ẹkùn tèmi. Àwọ̀ síntò ní sùìtì bèbí. Nílùú Àbújá ní síntò bèbí o. Honorable Mohammed. Honorable Ramota láyé ni o. Adéọlá mi lè fi ramọ́. Honorable Ramota láyé ni o. State máa wọlé mọ́ àbára mọ́. State honorable máa wọlé mọ́ bó ṣe ń wo Ramota láyé ni. Ramota ó di méjì níwájú ń bí. Ìkànnì Ramota alága ọmọ oníbà ẹkùn tèmi. Ìkànnì Ramota láì bèbí Bíọ́lá State Assembly honourable. Àwọn tó ọmọ ohun mímì ẹ̀dẹ̀ bèbí. Ramon State honourable Ramota láì máa wọlé máa rọra. Ramota mi, Ramota mi, engineer. Mo kí ẹ Ramota mi, Ramota mi. Àyìndé Adé. Àyìndé Adé, ọmọ tó pọ̀ láwọn.
adéọlá ramọ́ta láyé máa wọlé o rámọ́rámọ́ akíọlá ramọ́ta láyé. akíọlá ramọ́ta láyé honorable ramọ́ta Lagos State House of Assembly àmúhò two àwọn tí kú foríjì lórí ẹ kó bá mi dájú gbogbo lé kó kí ikú foríjì honorable Taiwo deputy speaker kó bá mi kí gbogbo wọn kó kọ́mọ òfin kí majority leader kí gbogbo lé ọmọgbọ́lá hàn lóní kó kí gbogbo wọn engineer ṣé o gbọ́n tí mo rí. akíọlá ramọ́ta láyé báwo lè hu ramọ́ramọ́ ramọ́ta ó di méjì náyìnlé ìkànnì ramọ́ta láyé ọmọ nígbà ẹkùn súwìtì ní ramọ́ramọ́. òṣèmọdúpẹ́ Ibrahim apápá ọmọ apápá Ibrahim òṣèmọdúpẹ́ ṣì ní sùúrù náà lẹ́yìn bá kí ìjọba lọ́wọ́ kò tún gbọ́dọ̀ dá nǹkan mi ìmọ̀jọba ìjọba ló lágbára jọ kíjọba má ṣe mú mi Àyìndé o ẹni bá gbàdúrà kọ́ lọ́ọ́ má ṣe mú kó tún tọrọ kíjọba má mú torí ẹni ìjọba bá mú ọlọ́ngbọ̀ngàn ló mú Àyìndé mọ́gbọ́ làwọn ẹni ríjà ìjọba àwọn ìjọba ló dúró yìí bíbí ire ìjọba ni Ramọ́ta méjèèjì ìjọba ṣíàmà ìjọba dandan rèé ọmọ Suara ò ní ìjọba ìyàwó wọn tó dúró bí ìjọba ni ọba aládé ìjọba ni béèyàn bá ṣèjọba ó ti ṣẹ lọ́hùn Àyìndé ọmọ tó gbọ́ láwọn wọn ò jẹ́ ṣèjọba Àyìndé mọ́ gbọ́ láwọn arábá bí lágbọ́dọ̀ lọ́hùn ọba orí ẹgbẹ́ wọn náà dépò ìjọba ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ìjọba ń jó ìjọba ní Ramọ́ta láyé. ọmọ ọ̀jẹ̀ labí ìjọba ọmọlúwàbí ọmọ tàfọ́sẹ̀ ọ̀nàbù ìjọba Badagry constituency 2 ọmọdé ẹni Aláàfin Ọ̀yọ́ ìjọba gbogbo àwọn tó wà ní bíbí rẹ òṣèkówólà ìjọba ní o bíbí rẹ ìjọba Suara okú ìpalẹ̀mọ́ on the 6th of May amáṣokú bàbá wa Suara gbogbo Badagry division ẹ máa múra sílẹ̀ ọjọ́ akọ lọ́lẹ̀ Elédùmarè lọ́lọ́ ọlọ́run ọba balẹ̀ lórí ọjọ́ yẹn kéwàndìyọ tìbẹ̀ araba bí ìgbàgbọ́ bájọba rìn mo ṣọ̀rẹ́ ìjọba Àyìndé mọ́gbọ́ ọ̀làwọ̀ ọba Kọ́láwọlé mo dẹ̀ ń jẹun ìjọba kò ní bàjẹ́ lọ́la ọlọ́run àbí o ọmọ tó jẹ́ lárí honorable commissioner mo kí yẹ Ọ̀jẹ̀lábí báyé fún ènìyàn sọ̀pọ̀yò. báyé bá fún ènìyàn sọ̀pọ̀yò. wọ́n fún ẹ lóbi máa jẹ́ òṣòro sọ́kó. ọba Kọ́láwọlé Àrẹ̀mú ọmọ sóòdì mọ́ olówó ní ẹ̀fà ẹni tó ẹ̀wù tó yà lẹ́yìn ọrùn láyé fẹ́. kábíyèsí ọba Kọ́láwọlé ẹni tó jẹ bàtí yóò lọ́bẹ̀ ní ṣàṣùn láyé fẹ́. Ọ̀jẹ̀lábí báyé fún ènìyàn sọ̀kóyò. ọkọ̀ ẹ̀dá bèbí ọkọ̀ ayíra bèbí ọlọ́bàbà Sunday mi ọba Kọ́láwọlé Àrẹ̀mú kábíyèsí oṣooṣù mi olówó ní Ẹ̀gbá ọba Àrẹ̀mú mi kọ́lákọ́lá Ọ̀jẹ̀lábí báyé fún ènìyàn sọ̀kóyò. kábíyèsí olówó
mọ́ ọ̀jẹ̀lá bí báyé fún ènìyàn sọ fún yó. wọ́n fún ẹ lórí wá jẹ́ o kò sọ́gbó. ẹni tó wẹ̀wù tó yà lẹ́yìn ọrùn láyé fẹ́. ọ̀jẹ̀lá bí ẹni tẹ̀bà tí ò lọ́bẹ̀ ní ṣáṣù láyé fẹ́. ẹni tẹ̀bà tí ò lọ́bẹ̀ ní ṣáṣù láyé fẹ́. ọmọ tó ọ̀jẹ̀lá bí mi gbogbo Badagry division ẹkú ara fẹ́rẹ̀ kù bàbá Suara mi ó lọ ọ̀rùn ẹ̀rẹ́ Honorable Suara ó bàbá méjì mo kíyẹkíyẹ ó máa kú léde leader ẹgbẹ́ wa lọ bàbá Suara ó gbogbo Badagry division mo kí yín ẹ máa kú àbẹ́ àkúwò eré gbogbo di 6th of May 2012 a máa ṣe celebration of life Honorable Afose Honorable gbogbo ẹ̀yin Honorable gbogbo Badagry division ẹ̀yà múra sílẹ̀ o a máa ṣòkú leader wa gbogbo Badagry division a máa ṣòkú leader ọmọ Suara Honorable Federal House of Representatives gbogbo Badagry division kò kí yín ẹ máa kú lédè o Honorable Adéyínká Bírísíkù kò kí yín ẹ máa kú lédè bàbá Suara mi tó lọ ibi ire mo kí yín ẹ kú lédè bàbá Suara mi tó lọ ìdòlé lídà nínú ẹgbẹ́ wa bàbá Suara lọ́rùn ẹ̀rẹ́ bàbá Suara lọ́rùn ẹ̀rẹ́ o. ọmọ ìjẹ́lá bí ẹ máa kú lédè o Ramota ẹ̀yin Ramota méjèèjì ẹ kú lédè o bíbí ẹ kú lédè Adéyínká Bírísíkù Àrẹ̀mú ọmọ dúró sinmi mo kí ẹ kú lédè o alága ìjọba ìbílẹ̀ Ọ̀jọ́ local government ọkọ̀ Mùsùlùmí mọ́tò Ọlájùmọ̀kẹ́ bàbá Adọ́lápọ̀ bàbá èjìrẹ́ ọmọ méjì ọmọ Níkòyí ẹ̀ṣọ́ ọmọ Sólúléréwé ọmọ Sólúléréwé gbogbo eréwé kú pa àlẹ́ mọ́ on the 24th of June on the 24th of June mo ń lọ bọ ọba níléwé o àjì Wàsíù Wáyé eré gbogbo dórí omi Wàsíù Wáyé eré gbogbo dìléwé Wàsíù Wáyé ọjọ́ náà kò abá gbogbo wa láyé eré gbogbo dìléwé Àyìndé eré gbogbo dìléwé o eré gbogbo dìléwé. kábíyèsí máa wọlé máa wọlé àgbà ọba tàkámọ́ bá àbá ìrìn o àkàmọ́ bàtà ìrìn máa wọlé fọ́nfọ́n àròlé ọba lẹ́kẹ̀ẹ́gbọ́ onítorí máa wọlé àkàmọ́ tí ẹ àtọ́ Honorable Suara ọmọ bàbá tó ra láìra ọmọ lídà wa ọmọ lídà tó lọ aṣáájú ní kíyẹ aṣáájú ní kí n kí gbogbo wa pátápátá ní Badagry division PRM ní kíyẹ o ẹ̀yin lídà ẹ kú lédè bàbá Suara ọlọ́mọdé tó wọ́n bèbè. ìwọ là ń kí. gẹ́gẹ́ bí mo ṣe ń wí Badagry division ìjọba ní ká máa pariwo wọ́n lè rìn ńlá lọ nígbó àjàlọ́kù lọ́ọ́ níjú o bàbá Suara leader wa lọ leader before leader gbogbo ẹ̀yin olórí ẹgbẹ́ political association ní Badagry division
mo kí yẹn kú ara fẹ́ rakù bàbá Suwara tó lọ mọ́nú rẹ̀. gbogbo ẹ̀yin lórí ìjọba pátápátá ní division yìí iṣẹ́ ni ká ẹ̀ múra ọjọ́ náà sílẹ̀ ṣé o ti gbaṣọ bàbá wọ́n ti gbaṣọ tèmi fún mi ọmọ gbọ́dọ̀ hàn araba ń bí o. odò wẹ́líwẹ́lí ẹ̀bùn ọ̀nà ọ̀rẹ́bùsọ ẹ̀bùsọ ọ̀nà ọ̀rẹ́bù tó Suwara èèyàn tàdé báyọ̀ bágò aláṣẹ bágò mo tọ́ mi ọ̀nà ọ̀rẹ́bù tó Suwara okú ara fẹ́ rakù minority leader ní kí ẹ ọmọ Gbajabiamila nínú house gbogbo house member pátápátá látòrí Tambuwa wọn má ní kí ẹ Tambuwa báwa kẹ́dùn o leader wa bàbá Suwara tó lọ mo kí ẹ Honorable Tóyìn ọmọ Suwara ewé ní sọ́bì ọmọ ní oṣù yẹn kò wáyé ti ìyá nísẹ̀yìn wà á lọlé pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bí bàbá ṣe di lé mú ilé dọ́wọ́ ẹ̀ kò di lé mú Tóyìn ilé dọ́wọ́ ẹ̀ ilé dọ́wọ́ ẹ̀ ẹ̀múlérò Badagry division ilé dọ́wọ́ ẹ̀ ọkọ̀ yóò gbọ́dọ̀ rọ́ kó dànù lẹ́yìn ikú Suwara hù ilé dọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀yin lídà ẹ tọ́jú lé lẹ́yìn Suwara hù ilé dọ́wọ́ ẹ̀ ẹ ṣẹ̀ra yín lọ́kàn ẹ̀yin lídà ẹ tọ́jú lé nítorí Suwara hù ilé dọ́wọ́ ẹ̀ ọkọ̀ yóò gbọ́dọ̀ dànù lẹ́yìn tí Suwara lọ ilé dọ́wọ́ ẹ̀ aṣíwájú ló sọ bẹ́ẹ̀ ilé dọ́wọ́ ẹ̀ aṣíwájú ló sọ bẹ́ẹ̀ ilé dọ́wọ́ ẹ̀ èmi ọmọ ọkàn mi mò ń jíṣẹ́ aṣíwájú lídà ó ní kí gbogbo yín ní Badagry division ẹ kú ara fẹ́ rakù Honorable Suwara ọmọ bàbá mi ọmọ lídà mi lídà mi Tóyìn Suwara ọmọ bàbá tó àláyà ọmọ lídà mi máa gbọ́ bí mo ṣe ń wí Honorable bíbí rẹ ò dẹ̀ ṣe fowó owó láwọ bíbí rẹ máa wọlé ẹ̀ mọ́rába Honorable máa wọlé o ṣe Bako transport ọmọtadé yẹmí Bako motor yìí o ṣe. Honorable bíbí rẹ o. Káyọ̀dé Robert bíbí rẹ̀ ò dẹ̀ ṣe fowó rà Káyọ̀dé bíbí rẹ̀ ò ṣe fowó rà Káyọ̀dé bíbí rẹ̀ ò ṣe fowó rà Káyọ̀dé ọkọ Tolúwa Tóyìn Káyọ̀dé bíbí rẹ̀ ọkọ Olúwa Tóyìn Káyọ̀dé bíbí rẹ̀ ọkọ Olúwa Tóyìn Káyọ̀dé ṣé abẹ́sẹ̀ máa wọlé mọ́ra bá o. Ọlọ́run tó ìbè mi ò ṣe. Ọ̀tọ̀ Àwórì ilé dọ́wọ́ ẹ̀ Àwórì Àwòtani Bíríkì sùn mí sùn tí ó bíríkì.
Mọ́súmọ́lá ọ̀rẹ́ tèmi ní ọmọ sẹ́ríkì àti ìkìrì Mọ́súmọ́lá. ọ̀rẹ́ tọ́lọ́hún tó yìn òṣè Mọ́súmọ́lá. Mọ́tọ́lámídé mi sùn ìtì Bílíkì. àyà dọ́kítọ̀ mo gbà fún ẹ tó Fọlámi. àyà Fọlámi Fọlámi máa mọ̀ bẹ́ẹ̀ Fọlámi. Abdulrasaki mi máa ń kọ́. Olùṣègùn Fọlámi mi dọ́kítọ̀ kó má bá mi kí. Bílíkì bẹ́bí àwọn lọ́wọ́ tó yìn mí o. àyà bíbí rẹ̀ ò ṣe fọwọ́ rà mí o ṣeun. share person ọ̀tọ̀ àwórì. ilé ìdánwò ẹ̀ bèbí. àyànlọ́rẹ́bù bíbí rẹ̀ ò ṣe fọwọ́ rà. Àyàkáyọ̀dé. 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 Robert bíbí rẹ̀ ò ṣe fọwọ́ rà. Àyàkáyọ̀dé. ọkọ Tolúwa Tóyìn. Àyàkáyọ̀dé. bíbí rẹ̀ ò dẹ̀ ṣe fọwọ́ rà. Àyàkáyọ̀dé. Tóyìn bíbí rẹ̀ ò dẹ̀ ṣe fọwọ́ rà. Àyàkáyọ̀dé. share person Ọ̀tàwọ́rì local government bíbí rẹ̀ ò dẹ̀ ṣe fọwọ́ rà. Àyàkáyọ̀dé. mo kí ẹ Ọlọ́run Tóyìn. Káyọ̀dé. Ọlọ́run Tóyìn. Àyàkáyọ̀dé. àyàrọ̀mọ bíbí rẹ̀ ó múnú mi dùn. Ó múnú mi dùn. bíbí rẹ̀ ò ṣe fọwọ́rà. ọkọ Ọlọ́run Tóyìn mi. gbogbo ẹ̀yin alága conference 57 mo dúpẹ́ ẹ kú àdúró ti araba mi. bí n bá ti rí kan nú yín màá máa fohùn ránṣẹ́ sí gbogbo ẹ̀yin dọ́gù Ramata gbogbo yín ẹ kú àdúró ti. Àyìndé mo dúpẹ́ tòró mẹ́pẹ́ rere là Àyìndé o. bá mi tọ́jú Oris olórí ẹbí àkókò àkúnà gbogbo conference 57 kẹ́ẹ̀kí gbogbo wọn Káyọ̀dé ọmọ bíbí rẹ kó bá mi kí gbogbo àwọn alága pátápátá o ṣe mo dúpẹ́ Bílíkì àyà Dr. Adéṣẹ́gun ó súnmọ́ lápẹ́ bí ó ṣe. ọmọ sẹ́ríkì aláṣẹ́kìrì Sweety Mọ́súnmọ́lá Àyàṣẹ́gun ti ń jẹ́ra Zaki ọmọ Fọlámi àyà Dr. Adéṣẹ́gun ọmọ Fọlámi Bílíkì bẹ́bí kárẹ́ Sweety Bílíkì ọlọ́rẹ́ ṣàmáyọ Ṣàmáyọ. Ṣàmà mi lẹ́gbẹ́ kí ló máa bá wọn kàtà. Bílíkì ọlọ́rẹ́ Ṣàmáyọ. Ṣàmáyọ. Ṣàmà mi lẹ́gbẹ́ kí ló máa bá wọn kàtà. Bílíkì tí wọ́n tọ́ Ọlọ́run tọ́. èrò bàjẹ́ ẹ bá rò sí Bílíkì Kó tó di lálẹ́ gbogbo ẹ̀ àpò lọ. tí ẹ màmá ńlá ti dára. Nígbà tí wọn ò bá bá ṣẹ̀dá jẹ́. ó láti dára. Nígbà tí wọn ò bá bá ṣẹ̀dá jẹ́. Àyàfọ́lá ní ó láti dára. Nígbà tí wọn ò bá bá ṣẹ̀dá jẹ́. àwọn chairperson tó ìbèbí ó láti dára. Nígbà tí wọn ò bá bá ṣẹ̀dá jẹ́. ọlá máa wọlé mọ́yà bá ó láti dára. Nígbà tí wọn ò bá bá ṣẹ̀dá jẹ́. Bílíkì ó láti dára. Nígbà tí wọn ò bá bá ṣẹ̀dá jẹ́. àwọn tó ìṣe chairperson Bílíkì ó láti dára. Nígbà tí wọn ò bá bá ṣẹ̀dá jẹ́. tóyìn àyà bíbí rẹ chairperson gbogbo ọ̀tọ̀ Àwórì torí ọmọ ló ṣe ń ṣiṣẹ́ Àyìndé.
Bílíkì àyàfọ́lá mi torí ọmọ ló ṣe ń ṣiṣẹ́. bí olóyè òsì ọ̀rẹ́ mi tó ń ṣe fàájì ní Bílíkì àwọn chairperson ló ń tó ìrìn àyà bí ìbí rẹ Bílíkì sùn ọmọ àdúgbò mi. Bílíkì sùn ọmọ àdúgbò mi. lóṣòdì ọmọ àdúgbò mi. Bílíkì sùn ọmọ àdúgbò mi. àwọn tó wọ́n ṣe ní ọmọ àdúgbò mi. Bílíkì sùn ọmọ àdúgbò mi. àwọn chairperson ọlọ́run tó yìn. àyà bíbí rẹ̀ ò ṣe fowó rà o. ọlá ní kí ẹ bàbá ọkọ ẹ ní kí ẹ. ọlẹ́kẹ̀sí ó ní ìbáwò kí ẹ ọmọ borí owó. ọlọ́mọ borí owó lọ́tọ̀ àwórì. ó ní ìbáwò kí chairperson àyà bíbí rẹ̀ ọlá bọ́dà tèmi olúwayé fújì. ọmọ Kazeem ọmọ ìmáàmù àná. ọmọ borí owó ọmọ aláàjì àgbà ọmọ àfà ọmọ borí owó ọmọ àfijọ fà ńlá tó ń kọ́ wọn ní kéwú tó ń nọmọ tí ò gbọ́ràn tó ń já wọn lọ́rẹ́. ó ní bọ́ọ̀ kí chairperson àyà ti bíbí rẹ ò ṣe fún owó rà o. bíbí rẹ ò ṣe fún owó rà ó ní bọ́ọ̀ kí gbogbo lé bíbí rẹ ò ṣe fún owó rà o. ọlá ọmọ Kazeem mi. ọlá ọmọ Kazeem mi o. àwọn tọ̀tọ̀ àwórì ọlá Kazeem kókó nínú ẹgbẹ́ wa ni ọlá òṣèyàn púpọ̀ jù ọmọ borí owó ọlá òṣèyàn púpọ̀ jù ọlá òṣèyàn púpọ̀ jù ọmọ borí owó àwọn arábà bí mi wá sí mi. àwọn arábà bí mi wá sí mi o. àwọn arábà bí mi Kazeem mi. ọlá àwọn arábà bí mi Kazeem mi o. ọlá Kazeem ọmọ borí owó Lasokas property Lasokas oil and gas Lasokas transport bẹ́ẹ̀ bá fẹ́ yára bá ń bí Akeem bẹ́ẹ̀ fẹ́ yára bá ń bí ní gbogbo ọ̀pọ̀ division Badagry division bẹ́ẹ̀ bá ti rọ́lá ọlá Kazeem gbogbo ọjọ́ pátápátá pẹ̀lẹ́ lọ́lá Kazeem gbogbo Agége area bẹ́ẹ̀ bá ti rọ́lá ẹ ti rọ́lá bá ń bí olúwayé fújì ọlá ọmọ Kazeem mi. ọlá ọmọ Kazeem mi o. ọmọ àfà ńlá ọmọ borí owó ọlá ọmọ Kazeem mi. ọlá ọmọ Kazeem mi o. wọ́n ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló ń ṣe wọ́n. ọlá wọ́n ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó máa ṣakọ. akọkí náà wá ń ṣe àìdè o. àwòránjú omi pàtà o. ọlá sọ pé lẹ́ni pẹpẹ ń pa àjà ló lẹ́rù. sọ pé lẹ́ni pẹpẹ ń pa àjà ló lẹ́rù o. irọ́ ni pẹpẹ ń pa àjà ló lẹ́rù. ọlá yèyé ní ìpínyà o. yèyé ní ìpínyà. ọkọ̀ tó yin tòmátò ọlá. ọlá bàbá ọlámídé Zainab
Kazeem Ọlá Junior bàbá Abdulaziz owó bàbá Latifatu o ọlá bàbá àgbébá ọlá Kazeem èyí tó ti dára kò ní bàjẹ́ èyí tó ti dára kò ní bàjẹ́ o. ọlá èyí tó ti dára kò ní bàjẹ́ èyí tó ti dára kò ní bàjẹ́ o. rọ́bà tèmi ọmọ tó pọ̀ láhùn mi ọlá ọlá gbogbo àṣà tí màá ń dá Àyìndé mi bọ̀lá hàn ó kéde ní rísì. àṣà tí mo bá ń dá Àyìndé mi bọ̀lá hàn ó kéde ní rísì. ó kéde ní rí sílé ó kéde ní rísì. gbogbo àṣà tí mo bá ń dá Àyìndé mi bọ̀lá hàn ó kéde ní rísì. kólóbà ló ń bọ̀ Olúbà ló ń bọ̀. kólóbà ló ń bọ̀ Olúbà ló ń bọ̀. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Ẹni bá ló mọ̀. ọlá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Ẹni bá ló mọ̀. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Ẹni bá ló mọ̀. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Ẹni bá ló mọ̀. ṣoṣoṣoṣo láàyè gbà ṣoṣo ṣáàlà ayé. Àkìkí máa wọlé máa wọlé Máa rọra. alájà àkìkí máa wọlé máa wọlé. Máa rọra. Ó kú oríire àkìkí lọ́sẹ̀ tó kọjá lọ. Máa wọlé. Máa rọra. Iṣẹ́ náà ní ìbàjẹ́ lọ́lá ọlọ́run. Máa wọlé. Máa rọra. Alájà àkìkí máa wọlé. Máa wọlé. Máa rọra. Alájà àkìkí máa wọlé. Máa wọlé. Máa rọra. Àkìkí àdúrà ló ń gbà. Máa wọlé. Máa rọra. Àkìkí àwọn bàlájà pa ìfàtú. Máa wọlé. Máa rọra. Àkìkí àwọn alájà pa ìfàtú. Máa wọlé. Máa rọra. Àkìkí ọmọ àná bí mu ọmọ. Máa wọlé. Máa rọra. Àkìkí ọmọ lẹ́yìn ju àná bí. Máa wọlé. Máa rọra. Àkìkí ọmọ àná bí mu ọmọ. Máa wọlé. Máa rọra. Àkìkí máa wọlé. Máa wọlé. Máa rọra. Àdúrà àgbàgbà ó ti jẹ́ tẹ̀wọ́gbà rere iṣẹ́ náà Àyìndé mọ́pọ̀ láhùn wàá fi awàtò fìrà wàá fi kọ́lé mọ́lé wàá fi ra mọ́tò mọ́tò mọ́ ìtọ́jú fún ẹ. Àkìkí orí gbogbo ẹni mo gbọ́ ẹni dùnnú sí ẹ ọlọ́run wá dùnnú sí wọn ẹni rò bàjẹ́ rò ẹ ọlọ́run wá rò bàjẹ́ rò wọn èyí tó ti dako ní bàjẹ́ Àkìkí lọ́la ọlọ́run àwọn ń foni bẹ́sì ga ó fi ń dàtí ìṣúná ni ó fi ń dàtí ìwákà ọlọ́run ọba Àkìkí àdúrà tiwọn náà àgbà Àkìkí. ọmọ rẹ ní lọ́wọ́ mi Àyìndé o ọmọ gidi làkìtì lọ́wọ́ mi Àkìkí àdúrà ẹ̀ ó ti gbà lọ́la lọ́hùn Àyìndé o àwọn ó ń dáwàkà fún Muhammad Àkìkí àdúrà tiwọn náà wà àgbà àràbà mi. láìsí nlé èmi náà mo ń bẹ ń bẹ araba ń bí máa ṣe pati tèmi náà ní ìrọ̀rùn Àkìkí bèbí olólùfẹ́ àwọn táìbà olólùfẹ́ mímú ọmọ ẹja kọ́ra wá kéwu olólùfẹ́ mímú ọmọ olólùfẹ́ mímú ọmọ olólùfẹ́ tìmú ọmọ àmì ìnọ́tì tá a fẹ́ ọmọ Abudulayi ọmọ ẹ̀ṣẹ̀ kẹ́ àtọ́ra fún olólùfẹ́ mímú ọmọ
àkíkí o. Ó kọ̀ ẹ́ ọlọ́wọ́ wa. Ọlọ́run ò ní fi gba kọ́kọ́ bí ẹ sílẹ̀. Àmì lọ. Àwọn táìbà olólùfẹ́ olólùfẹ́ olólùfẹ́. Ọmọ tó kẹ́ tí gold. Gbogbo yẹn kú àdúró ti tàkìkí mi. Mọ́tò tí gold. Tí gold. Ẹ kú àdúró ti ọmọ àkìkí mi. Ó wáyá tèmi yé mi mo tẹ̀lé àkìkí lọ. Tèmi yé mi mo tẹ̀lé àkìkí lọ. Ọmọ tó kẹ́ tí gold. Táìbà. Torí pé tèmi yé mi mo tẹ̀lé mú ọmọ lọ. Tèmi yé mi mo tẹ̀lé mú ọmọ lọ. Àkìkí. Tèmi má yé mi mo tẹ̀lé àkìkí lọ́lọ́lọ́lọ́. Tèmi yé mi mo tẹ̀lé àkìkí lọ. Àpápá ó náwó àkìkí mi. Ó ní tèmi yé mi mo tẹ̀lé àkìkí lọ. Tèmi yé mi mo tẹ̀lé àkìkí lọ. Ibro àpápá ó náwó àkìkí. Tèmi má yé mi mo tẹ̀lé rọ́ṣùn lọ. Tèmi yé mi mo tẹ̀lé àkìkí lọ. Tèmi yé mi mo tẹ̀lé rọ́ṣùn lọ. Tèmi yé mi mo tẹ̀lé àkìkí lọ. Tèmi má yé mi mo tẹ̀lé rọ́ṣùn lọ. Tèmi yé mi mo tẹ̀lé àkìkí lọ. Tèmi má yé mi. Tèmi má yé mi mo tẹ̀lé àkìkí lọ. Tèmi yé mi mo tẹ̀lé àkìkí lọ. Àkìkí. Tèmi yé mi mo tẹ̀lé mú ọmọ lọ́lọ́lọ́. Tèmi yé mi mo tẹ̀lé mú ọmọ lọ. Tó bá fojú kaná bí sẹ́wọ̀n máa jó. Tèmi yé mi mo tẹ̀lé mú ọmọ lọ. Ọmọ tó kẹ́kọ̀ọ́ Táìbà tó bá fojú kọ̀ọ̀rọ̀ sùúrù ẹ̀ ó máa jó. Tèmi yé mi mo tẹ̀lé mú ọmọ lọ. Chairperson. Tèmi má yé mi mo tẹ̀lé rọ́ṣùn lọ. Tèmi yé mi mo tẹ̀lé mú ọmọ lọ. Ọlọ́mọdé tó wọ́n bíbí. Ìwọ là ń kí. Mòyíbá ti Rufai. Ọjọ́ constituency 1. Àbúrò ọlọ́jọ́ ọ̀fọ̀jọ́. Honourable member Lagos State House of Assembly. In continuation, mo ní wọn ò jẹ́ fojú di ìjọba. Béèyàn bá fojú di ìjọba wà láì. Èèyàn tó bá ṣẹ̀ ẹ́ tó bá fẹ́ yà fún. O ní ìdí àti sọ. Má sọ pé kọ́lọ́hún bẹ́ẹ̀ fi àjẹ́. Sọ pé kó ṣèjọba. Béèyàn bá ṣèjọba tó bá gbàgbá tí ìjọba kan lásán. Eré lẹ́lẹ́lẹ́lẹ́. Ẹsẹ̀ onítọ̀hún wò ní ìbalẹ̀. Wọn ò jẹ́ ṣẹ̀yìn ìjọba bíbí re. Honourable. Mo ìbá tún máa wọlé. Àná tolùmẹ́gbọ́n mi àjà ẹ̀ ajá mo ìbá. Mo ìbá tún máa wọlé. Súwìtì mo ìbá tún Rufai. Àbúrò tọ́lájọ́ ọmọ ní ẹ̀ mo ìbá tún. Honourable member. Honourable member Lagos State House of Assembly. Ẹ bá délé kẹ bá mi kí Yẹmí kú foríjì kẹ kí deputy speaker kẹ bí gbogbo house member pátápátá ẹ lólu ayé fújì ló ń kí gbogbo wọn. Mòyíbá tún yóò kárí ajá Mòyíbá ó ṣe o Mòyíbá tún mi Mòyíbá tún mi Rufai mi Mòyíbá tún Mòyíbá tún mi. Alólùmẹ́gbọ́n àjáyé Mòyíbá tún mi. Alólùmẹ́gbọ́n àjáyé Mòyíbá tún mi. ọmọ ní ẹ̀ Mòyíbá Mòyíbá tún mi. Alólùmẹ́gbọ́n àjáyé Mòyíbá tún mi. ọjọ́ ọmọ ní ẹ̀ Mòyíbá Mòyíbá tún mi. Mòyíbá. Mòyíbá. Mo ṣe Mòyíbá. Mòyíbá. Mo ṣe Mòyíbá. Ṣé Mòyíbá. Aishatu Àṣírìbò
Supervisory for Women Affairs. Supervisory for Women Affairs. Aisha Atumi àwọn Bọ́lájí. Àwọn Àṣàkẹ́ Àdéhùn Bọ́lájí. Ajamu Ìbádùn mi, ó ṣe mo dúpẹ́, honourable member. Ó ṣe mo dúpẹ́ Aisha Atu bèbí. Ọmọ ni Aisha tu mi. Ó ṣe o Aisha. Ó ṣe mo dúpẹ́ Aisha tu o. Ó ṣeun Aisha tu o. Supervisor Councilor alága ní kíyẹ. Bíbí rẹ ní kíyẹ. Aisha bèbí o ṣeun. Aisha bèbí o ṣeun. Bíbí rẹ ló ní kíyẹ. Ọkọ tẹ̀yìn ayaba ṣí àtẹ̀sẹ̀. Ó ní kí Aisha o. Aisha àwọn Àṣàkẹ́ Àdéhùn Ìdáyà. Àwọn Bọ́lájí bèbí mi Ìdáyà. Efele Akibu efele. Àwọn kankan lọ́mọ o. Ọmọba onítẹ̀kù Mandela ọkọ Fẹ́mi Ṣọlá ó ṣeun ó ṣeun. Efele Akibu efele níjẹ̀bú-Òde o níjẹ̀bú-Òde. Àwọn Ìbíkúnlẹ̀ Amọ̀sùnmí executive governor ìlú Ògùn. Efele Akibu ó ṣe mo dúpẹ́ Aisha àwọn Àṣàkẹ́ Ìdáyàtú ní Bọ́lájí. Efele Akibu tó bá tẹ́lẹ̀ níjẹ̀bú-Òde o kó bá mi káwé dá níjẹ̀bú-Òde o ó gba bẹ́ẹ̀ di àánú owó ní kókó lára iwájú Táyé Bọ́gà ọkọ lọmọ ṣínà gbogbo yìí mọ kí ọmọ bọ́ làwọn ọmọ ṣeun mi. Ọlá ọmọ Súlẹ̀ Nurudeen Ọlá Amọ́dà Prince Bashati of Holland Prince Kọ́lẹ́dé Adélakùn gbogbo yìí ṣeun wo Efele Akibu níjẹ̀bú-Òde o níjẹ̀bú-Òde ó bá délé bá mi káwé dá àwọn ẹ̀dá níjẹ̀bú-Òde Efele Akibu. Àwọn Ìbíkúnlẹ̀ Amọ̀sùnmí àwọn Honorable Banjo àwọn Honorable Tọ́lá Banjo Deputy Speaker Ogun State House of Assembly ọmọ tèmi Olúwayé Fújì Araba bí Efele Akibu níjẹ̀bú-Òde àwọn ẹ̀dá níjẹ̀bú-Òde ọmọ Ojúṣàpọ̀lá ló ń kí ẹ Olúwayé Fújì ó bàjẹ́ ayé títí má gbàgbé mú sí tàbá ṣègò kó o bá mi kí. Bàlótà Vic àdúrà àgbà lọ́lá lọ́wọ́n bá o lọ́lá lọ́wọ́n bá nínú ẹgbẹ́. Balo oṣomọdúpẹ́ ọkọ lọmọ Àmọ̀dáró. Ọ̀kọ̀lọ́mọ Abúlé Ẹ̀dò Ọ̀kọ̀lọ́mọ Ṣínà mi ọkọ̀ Fàlílà bàbá Ibrahim mi bàbá Yusuf mi àwọn Táyé Bọ́gà olú ọmọ gbogbo Abúlé Ẹ̀dò àwọn Lárẹ̀wájú owó ní kókó ọkọ̀ Yẹ́misí bàbá Wàhábì mi Ọ̀kọ̀lọ́mọ Abúlé Ẹ̀dò àwọn ọlọ́mọ Súlẹ̀.